ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́ ẹ wá nǹkan fìdílé àjítọ́ tí ra fẹ́ sọ̀rọ̀ bàbá Munbaru fẹ́ wí kéwú Sheikh Nuruddin bàbá Munbaru kẹ́pẹ́ láyé ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́ ẹ wá nǹkan fìdílé àjítọ́ tí ra fẹ́ sọ̀rọ̀ bàbá Munbaru fẹ́ wí kéwú Sheikh Nuruddin bàbá Munbaru kẹ́pẹ́ láyé ẹni bósùn kó jí ẹni ìbàdí kó súnmọ́ ẹ̀sọ́ fàlàrí yìí kó yóò dákẹ́ Al-Qur'ani fẹ́ sọ̀rọ̀ bàbá Munbaru fẹ́ wí kéwú Al-Qur'ani fẹ́ sọ̀rọ̀ àjítọ́ tírà fẹ́ wí kéwú ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ìdílé àjítọ́ tírà fẹ́ sọ̀rọ̀ bàbá Munbaru fẹ́ بسم الله الرحمن الرحيم Sheikh Nuruddin اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم gbogbo jama alápapọ̀ akíwá padà káàbọ̀ sórí ètò wa ní My Naija TV lecture ọlọ́run bá wa dúró tì yín. àmín àkọ́kọ́ náà rọ̀ a kí ọba ńlá ọba tó jọba lọ ọba tó dá mi sí tó dá mi wọlé sí láàfin sọ wípé súnbí àìnámà ìdáhùn capacity. súnbí àìnámà ìdáhùn capacity. yóò tí lè máa ṣá mi majority. yóò tí lè máa ṣá mi majority. báwí afámi gbé subhana man indahu capacity. Subhana man indahu capacity. tó tóbi fún ọlọ́run ọba òní mímọ́ ni fún ọlọ́run ọba wo la gbé títóbi fún ọlọ́run ọba wo la gbé mímẹ́ fún man indahu capacity ọlọ́run ọba tó ṣe wípé òun lọ́ba tó ní mọ́tòmọ́tò òun ló lágbára lọ́dọ̀. Yu'ti liman sha'a min majority. Yu'ti liman sha'a min majority. Yu'ti liman sha'a min majority. ọlọ́run bá ṣe wípé yu'ti liman sha'a min majority agbára tó ní òní yóò wá máa fún ẹlòmíì tó bá tìwú nínú èèyàn nínú wípé ọlọ́run ọba lọ́ba lágbára òun náà ni ó fi agbára rẹ̀ dá ní ìwá sí tá a tún lè fi padà lónìí. àwọn akálàjọ ṣọdún tó lọ ìjìrá tó lọ tó lọ́wọ́ ọba ti pè wọ́n sọ́dọ̀ bíbẹ láyè máa tiẹ̀ a fi kí ọlọ́run ọba mímí sókè máa tiẹ̀ a fi dúpẹ́ fọlọ́run ọba ẹ̀mí wọn tó wá rí ìjìrá tó dún yìí kọ́lọ́run má ṣe tọdún tó wọlé wọ̀ fún wa. lẹ́yìn ìgbà tí a kí ọlọ́run ọba tán atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Adéwálé Ànábì wa Muhammadu. Sallallahu alayhi wa sallam. Walaula al-aminu ma sa'idat rijalu. Ànábì tó ṣe yí pé bí èbá ṣọlá rẹ̀ ọkùnrin inú wa obìnrin inú wa olórí ibú làbáyà. Walaula al-aminu. bí ó bá ṣọlá Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. sa'idat rijalu. àwọn èèyàn bá ti má ṣoríire oríire ò bá ti má jẹ tiwa àmọ́ látara Ànábì lọ́lọ́run bá ti ní ká ṣoríire adúpẹ́ fọ́lọ́run ọba a sì dúpẹ́ fún Ànábì Muhammad náà. Sallallahu alayhi wa sallam. ọlọ́dà gbọ́ wa ká Ànábì Muhammad. àwọn àfáà wa alájí àgbà àfáà àgbà babaláàgbé babaláàgbà gbogbo àwọn àfáà pátápátá lọ́dà gbọ́ wa kẹ́ ọgbọ́n wọn. bisimilahi kul huwa Allah. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. ọ̀rọ̀ tó ní ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ nínú hijira. àwọn àfáà ti wá síwájú wa wọ́n ti bá wa sọ̀rọ̀ nípa
kan tí wọ́n pè ní ìjìra àmọ́ ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ mẹ́ ọdún tó lọ ìjìra tó lọ àti ṣe lọ ní ìsìn gbogbo dáadáa tá a ṣe ń bẹ àtàbó tá a ṣe ń bẹ wọ́n ti close ẹ̀ ìyẹn ò ti wà lákọọ́lẹ̀ àmọ́ ìjìra ní ìwádìí ẹ̀kílẹ̀ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lára ṣíṣe ìjìra tà náà ní ṣe ìjìra tó أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àwa ìṣọ́lọ́dọ́lọ́ bá kú lọ́dọ̀ èṣù èyí tá a fẹ́ sọ lónìí kọ́nà dákú má jà ṣìṣọ́ àmín Hijratun nabawiyya kí la ń pè ní hijira èèyàn àwọn àfá wọ́n wá jẹ́ kó yé wa wọ́n ní tu'arrafu al-hijra ala annaha khuruju min aridin ila aridin ukhra wọ́n ní nǹkan tá ń pè ní hijira àwọn náà ní ká mú láti bílẹ̀ kan lọ sílẹ̀ míì ká kúrò nílùú kan lọ sílùú èmi àmọ́ nípa wa àmọ́ hijratun nabawiyya àmọ́ hijrata Nabi Muhammad ṣe fahiya khuruju rasulillahi min Makkatal mukarramati ila Madinatil munawwara hijra tí aláyé lọ́hún ṣe ọ̀nà ẹni kíkúrò Mákà lọ sí ìlú Madina ìjírá tá Nábì Muhammad ṣe ní àmọ́ èmi àti ìjírá wo la fẹ́ káwa náà ṣe ìjírá tá ṣe tá fi máa dùnnú wípé Ọlọ́run bá dá wa sí di ọdún tẹ́lẹ̀ yìí òun náà ní wípé ká kúrò nídìí ẹ̀ṣẹ̀ káwa náà kúrò nídìí pé ká bà tèèyàn jẹ́ ká kúrò nídìí irọ́ ká kúrò nídìí ìṣìnà ká kúrò nídìí gbogbo nǹkan tó lọ́wọ́ bá ṣe léwọ̀ ká lọ síbi àṣẹ Ọlọ́run ọba. Bẹ́ẹ̀yàn wọn náà bá fẹ́ ṣe jíra tiẹ̀ ọmọ ọlọ́mọ tó ń palẹ́kúnjayé lọ́túnlẹ̀ oyún tó dè mẹ́yàn kú lọ́túnlẹ̀ ẹni tó parọ́ mẹ́ tó fi bà tiẹ̀ jẹ́ dẹ́kun lọ ṣàtúnṣe ibẹ̀ látara wípé òun ṣe àtúnṣe òun ni òun náà ni wọ́n náà fi ṣe jíra tiẹ̀. ظن الحمامة ظن الحمامة وظن العنكبوت على àmọ́ àfọwọ́ alóṣọ kí wọ́n ní nǹkan tó bí kí ni nǹkan tó bí jíra tá a ṣe yìí nǹkan tó bí jíra òun náà ni gíga tánábì ń ga ogun ànábì tó búyọ táyé fẹ́ pa òun ló fa jíra báwo ló wá ṣe rìn tíjíra fi ṣẹlẹ̀ ta'amara Qurayshun ala rasuli fi dari nadiwa àwọn àfáàjẹ́ kó yà wípé àwọn Quraysh wọ́n pe ìpàdé ibú lórí ànábì Muhammad ní ilé Òṣùgbò wẹ̀ wọ́n pe nìkan ní Qusay ibn Kilab ilé rẹ̀ ni wọ́n ti ń ṣe mítìn nípa ànábì wọ́n kó jọ sílẹ̀ òní wọ́n wá ń ṣe mítìn nípa nǹkan tó kó nira bá wọn lára Nábì Muhammadu. Wọ́n jẹ́ kó yí pé àwọn afọ jẹ́ kó yí pé kí ni nǹkan tó fà á tí wọ́n ṣe ń ṣe mítìn lórí ànábì. Ọlá wípé ìsìláàmù ti ń gbalẹ̀ Mẹ́kà ó ti ń gbalẹ̀ Mẹ́dínà. Iná ẹlẹ́bọ ànábì ti ń pa ṣó ti rí nǹkan tó fà á tí wọ́n náà fi ń lógun lẹ́yìn ni wípé ayé ti rí wípé o ti ń lógun bọ̀ bẹ́yẹn bá sì ń lógun láyé yóò lọ́ta. Ogun ànábì ló fà á tí àwọn èèyàn fi kó kíni bò tó fi kó fìtínà bò. Wọ́n wá ṣe mítì lórí ànábì wípé ànábì Muhammad yìí kí ni ká ṣe fún? Ẹ gbọ́ kí ni mo wí? قل ومن أجل ذلك فإن قريش اجتمعوا بدار الندوة وليتشاوروا فيما يصنعون بمحمد wọ́n ní pé kí làwọn ṣe fún Ànábì قال قائل منهم
ẹnìkan òun wá náwó sókè ní mítìn orí ibú tí wọ́n ṣe lórí ànábì ó ní nùkúríjù mi ní àrídìnà àkọ́kọ́ ẹni tí ó sọ̀rọ̀ ó ní nùkúríjù mi ní àrídìnà ó ní pé àmọ́ ànábì Muhammad wọ̀nyẹ á lè kú ní ilẹ̀ wa wà nù fi ìlà màkánì ba'id alẹ́ kú ilẹ̀ wa awalẹ̀ lọ sí màkánì ba'id àyè tó jìnnà kẹ̀yìn náà sẹ́rí àmìnihù kí ló dé tá a ṣe lè torí pé ká lè rí mú mi àgbéga nábì ògùn ànábì ìsìláàmù tí ń rinlẹ̀ ní Madina tí ń rinlẹ̀ Mẹ́kà òun nìkan tó kó àlẹ́ tó kó fìtínà bá àwọn Kùrẹ́ṣì ẹni àkọ́kọ́ ní pé kálẹ̀ ànábì ni ká lè rí mú mi farofado hazarayu àwọn kan wọ́n wá mú ráyù tó mú wáyé ọ̀rọ̀ tó sọ ní rọ̀fádọ̀ wọ́n wá dánù pé a ní ṣe tó wíyó lè annahum qalu idha kharaja ila makani akhar wọ́n ní pé bàbá dẹ̀nà nábì sí tá nábì wá lọ sílẹ̀ ìmí tó bá débẹ̀ àwọn èèyàn kójọ sọ́dọ̀ rẹ̀ ìjítàmà àti haúlà wòlì jù mọ́ ó ní àwọn jàmá àwọn èèyàn ńlá àwọn èèyàn kójọ sọ́dọ̀ rẹ̀ látara nǹkan tí tọ́lọ́run bá ṣe fà nábì min halawati mẹ́ntìkì látara ọ̀rọ̀ dídùn tọ́lọ́run fà nábì ṣé wá rí gbogbo ẹni tọ́lọ́run bá ránṣẹ́ ló máa fún ní iṣẹ́ lára iṣẹ́ tí Ọlọ́run bá fún ànábì ní wípé bá nábì bá sọ̀rọ̀ àwọn èèyàn ò fẹ́ máa gbọ́ bá nábì bá sọ̀rọ̀ ó máa ń dà gẹ́gẹ́ bí oyin ni àkókò nǹkan ẹ̀kan tí wọ́n kọ́kọ́ sọ nìyẹn wípé ẹja lè lọ àwọn kan ní má lè nítorí tí ẹ bá lè àwọn èèyàn tún kó gbogbo jọ sí ọ̀dọ̀ rẹ̀ zannul hamama wa zannul ankabut ala خير البرية لم تسج ولم تحمي خير البرية لم تسج ولم تحمي وقال آخر ẹlòmíì tún mú ìròrí tiẹ̀ wá ó ní nùsìkù wà nùhùbísùhù ó ní ẹja máa nábì Muhammadu ká fún pa ká dé pa hatta yudirikahu ma adirokashu arọ ukọbulawu títí tí ó fi bá ànábì nǹkan tó bá àwọn akọrin síwájú ànábì minal mauti nínú kú hatta yudirikuhu ma adirokashu arọ akọbilahu títí tí ànábì ó fi kú because wọ́n gbà ànábì ní olórin ni wọ́n pè ní òpèdán kò sóko wọ́n blọ́ọ̀gì ànábì tó kò wá ní jọwọ́ lójú láyé nìsín tá a bá rí àwọn ẹlòmíì tí wọ́n blọ́ọ̀gì àwọn àfáà mi tí wọ́n sọ̀rọ̀ àbúrò pa wọn ẹni tí wọ́n kọ́kọ́ blọ́ọ̀gì láyé ànábì Muhammad ni àmọ́ àbẹ̀lọ́wọ́n ọba èmi bẹ̀lọ́wọ́n ọba personally àti àwọn tá à ń gbọ́ wa ọlọ́run ní já kó sọ́wọ́ bloggers o alùbáríkà náà ti jẹ́ Muhammad nígbà tí ẹni àkọ́kọ́ sọ wípé ká mà nábì yìí kí a lè kúrò lù àwọn kan ò gbà ẹni kejì ní pé ọ̀kan tá a wá ṣe fún ànábì ni wípé a mọ ànábì á dì í ẹni orí tó lọ́wọ́ bẹ̀ pé ìròrí tí ẹ mú wáyé ẹ má já ṣe nítorí tí a bá ṣe àwọn èèyàn fún àwọn àyà ànábì Muhammad wọ́n fún wọn ní ìrò wọ́n fún wọn ní ìrò wípé báyìí là ń ṣe fánábì o wọ́n wá tí wọ́n bá wá sọ́dọ̀ wa wọ́n gbà nábì lọ́wọ́ wa jáde sallallahu alaihi wasallam wọ́n ní pé torí jẹ́rìí ẹ má jà ṣe bẹ́ẹ̀ tá a bá ní adé ànábì àwọn ìjọ rẹ̀ yóò wá tí wọ́n bá wá wọ́n wá gbà nábì lọ́wọ́ wa lẹ́nìkan wá sọ wípé ọ̀rọ̀ tí lè tún mú wa ó mà tún yẹ kí ni o ó mà tún dá o
wà àkírọ̀ ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n wá mú wá lórí ànábì síwájú kí hijira tó ṣẹlẹ̀ kọ́lá Abu Jahali ẹ̀gbọ́n bàbá ànábì kọ́ ni wọ́n gbé ni Abu Jahali òun wá náwó sókè ó wá ní wallahi inna li fi ra'yan ó ní mo fi Ọlọ́run bá búra mo ní ráyù kan mo ní orí kan tó ṣe wípé ma arakum wa qara'tum alayya ba'd mi rẹ́ ní kankan náà yín tó mú ìròrí wá ó bọ́yé mi rẹ́ ní kankan náà yín tó lè kí ni o tó mú ìròrí wá kọlu àwọn tí wọ́n jọ ṣe mítì lórí ànábì wọ́n wá ṣe kí ni wọ́n sọ wípé wà máa hùwà ya hábàlẹ̀ ìkànnì ìwọ bàbá lọ́gbọ́n kí ni ìròrí tó fẹ́ mú wá ní kọ́lá Abu Jahli wá sọ wípé àrọ̀ àná àkùzàmí kò lè kọ́ bí láti fàtàṣàpàn ó ní nǹkan tí èmi ó sọ ni wípé ẹjẹ́ lọ sí gbogbo ilé kankan ìran kankan tí bẹ́nu Kùrẹ́ṣì ká lọ mú ọ̀dọ́ kan ká lọ mú àwọn ọ̀dọ́ nasiban wa wasitan fina ká mú ọ̀dọ́ tó ṣe wípé àwọn tí wọ́n níran ní àwọn ọmọ èèyàn tí wọ́n níran ní ọ̀dọ́ àti àwọn tí wọ́n ní tí wọ́n jẹ́ pé àárín méjì ni wọ́n wà tá a bá mú wọn tán á wá fún ẹnì kankan wọn á fún wọn ní idà tá a bá fún wọn ní idà wọn ni wọ́n wá ṣe kí ni wọ́n wá lọ sọ́dọ̀ Nabi Muhammad wọ́n wá má Nabi wọ́n wá nani ẹnì kankan ní wọn fẹ́yẹ̀dẹ̀rẹ̀ bú ọ̀dọ́ ìbàtà rajul wahid ẹnì kankan wọ́n wá má Nabi wọ́n wá nani kankan náà wọ́n lọ papọ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún ànábì Muhammad ànábì alẹ́kú tó bá wá kú àwọn èèyàn wọn ò nílé gba ẹ̀san ẹ̀jẹ̀ rẹ̀ nígbà tí Abu Jahli tó sọ eléyìí láàrin méjì wọn gbogbo wọn wá fẹnukò pé ìmọ̀ràn tó mú wáyé láṣẹ á mọ ànábì á pa ànábì ni lálùkùránì fi sọ fún wa a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك. Ó ti dà bẹ́ẹ̀ òun lálùkálì fún wọn wípé eré ànábì ṣó gbàgbé nígbà tí wọ́n ń dìtẹ̀ ànábì nínú ilé Òṣùgbó wọn nǹkan àkọ́kọ́ ní pé lè yuthbituka wọ́n ń dìtẹ̀ ànábì yìí àdéhìí àwọn kan ní àwọn yukhrijuka àwọn kan ní pé nǹkan tá a ṣe ní pé a mú a lè kúrò lónìí àwọn kan ní àpá. Àmọ́ pẹ̀lú gbogbo àwọn plan tí wọ́n ní fún ànábì Ọlọ́run ọba tó ṣe wípé òun lọ́ba tó ti mọ nǹkan tí wọ́n fẹ́ sọ síwájú kí wọ́n tó sọ. Afọ́wàtò yìí bàlá ànábì Ọlọ́run bá ṣe dáadáa fún yín. Olóyè Karima Ọlọ́run bá ṣe dáadáa fún yín. Bẹ́ẹ̀ ṣe ń gbẹ bá a máa ṣe ẹ̀rọ Ọlọ́run ṣe ìdùnnúsáyé yín. Ọlọ́run ọba tó ti mọ nǹkan tí ń bẹ́nu gbogbo wọn ó wá ti wá ta ànábì lólobó pé ànábì ó rìnrìn àjò tó rìn yìí ó kú Mẹ́kà lọ sí Mẹ́dínà lẹ́yìn tó túmọ̀ sí wípé ibi tí wọ́n bá ti fẹ́ ni èèyàn ń dárí bẹ́ẹ̀ kí ni wí afẹ́nàyìn mọ̀ sí bẹ́ẹ̀ ni ibi tí wọ́n bá ti fẹ́ ni ibi tí wọ́n bá ti fẹ́ ni èèyàn gbọ́dọ̀ dárí bẹ́ẹ̀. Ọ̀fẹ́ lé dìjẹ́lé kó lọ bòmí. Bí wọ́n bá fìtínà rẹ nù family house fi family house ńlẹ̀ kú ẹ náà jáde lọ. Ṣé wọ́n mọ̀ wípé bí èèyàn bá dúró sójú kan èèyàn ní mùfù ni? Má dàbí omi adágún Ànábì Muhammadu kò dúró sójú kan lóògùn ẹ fi
búyọ tí wọ́n náà bá fẹ́ kó ògo rẹ búyọ tó fẹ́ káyé gbòòrò rẹ wọ́n náà kúrò lé gbogbo yẹn kọ́ wá ní okùn ọ̀lẹ́kọ́ tó ṣoríire o àmọ́ ìwọ tó bá ti rí pé wọ́n fìtínà rẹ lé àṣàṣì pò fún ẹ lé kúrò lé fún wa tó ògo rẹ bá wá búyọ láti ta fúnra wọn ni wọ́n wá ẹ̀gàn náà ni pé ọmọ wa ni ọmọ wa ni ọmọ wa ni àmọ́ lẹ́ni yìí ó máa jẹ́ ọmọ burúkú lọ ni tó o bá fi lè dúró sílé. má dúró sílé má lè rókò rẹ lò. kó lè rókò ẹ lò má dúró sílé nígbà tí wọ́n wá mú ìmọ̀ràn mẹ́ta wọn lè wá ọlọ́run bá wá jẹ́ kànáàbí máa wípé wọ́n dìtà ti pẹ́ o nǹkan tó wà ṣe níṣẹ́ ó wà ìrìn àjò ni lálùkà fi sọ wípé yuriduna an yutfi'u nurallahi bi afwahihim àbí. yuriduna an yutfi'u nurallahi. àwọn kèfèrí wọ́n gbé wọn láti paná ìsìláàmù bí afwahihim ẹ máa dábọ̀. wọ́n fẹ́ paná ìsìláàmù látẹnu pẹ̀lú ẹnu wọn tí ó sì lè ṣe ṣe. àmọ́ wọ̀nyẹ́ àbáláwù ọlọ́run bá kọ̀ fún wa àbáwọ̀ ẹ̀sùn kalẹ̀ ọlọ́run bá kọ̀ fún wa ilá ẹ̀yìn tí mà ń rọ̀ wú ọlọ́run bá ní ìmọ́lẹ̀ ìsìláàmù yìí yóò tàn níṣà. ìwọ náà gbogbo ẹni tó ní kí o máa rògbò rẹ lò ọlọ́run jẹ́ orí lò ọlọ́run wọn láyé jíkátà wàyí ògbólókálukú ọlọ́run jẹ́ àrí lò bọ́lá ọ̀pá ṣe tan ìmọ́lẹ̀ ànábì Muhammad tó kọ̀ fáwọn ọ̀tá ọlọ́run yóò tàn mọ́lẹ̀ gbogbo wa náà. nígbà tí wọ́n gbèrò àti pa ọlọ́run bá kọ̀ fún ọlọ́run bá ní ìwà náà ṣe ìjírá ọ̀hún ló fà tánábì fi ń rìn láti Mákà tó rìn lọ sí Màdínà. àmọ́ gbà tí wọ́n wá dénú ilé ànábì tí wọ́n bá ànábì kí n ké sórí yẹn short alẹ́ ìlọ́ba ń bẹ̀ wọ́n wá dúró pé kí ànábì wọ́n ti rọ kiri káfa wọ́n wá dúró pé ànábì àfẹ́ jáde nígbà tí ànábì fẹ́ máa jáde ànábì wá jáde pẹ̀lú wípé Suratu Yasin yìí ni waj'alna min bayni aydihim saddan wa min khalfihim saddan fa aghshaynahum fahum la yubsirun. àfa ọlọ́run bá wá fi èdìdí tí wọ́n lójú ànábì jáde wọ́n rí wọ́n sì ti sọ ànábì wípé kó jáde síbi ká pa ni ọlọ́run kó ànábì jáde káwọn yanjú ẹ̀ àmọ́ ọlọ́run ọba ò gbà fún wọn bọ́lọ́run ò ṣe gbà fún wọn lórí ànábì ọlọ́run ọba ò ní gbà fún ta lórí wa mi ìrẹ́yìn ṣáàmì tó nígbà tí wọ́n wá tẹ́lẹ̀ àlìwá jáde ọkùnrin ogun wọ́n wá nípa ànábì dà àlì sọ wípé ànábì ti jáde ní ìmọ̀bí tó lọ ó sì ń pè láàrin wọn ẹni tó ní ìmọ̀ bí ẹni tó ní ìmọ̀ yẹn máa ń pè ní ilmu kọ́fà kọ́ni ṣẹ́gẹ́tì ìmọ̀ yìí wọ́n fi máa ń mọ láti mọ ẹni tó bá nímọ̀ yìí tó bá rí afẹ́rù tó bá rí ìlàpá ẹsẹ̀ tó bá rí àpá ẹsẹ̀ yóò mẹ́rin tó rìn onímọ̀ yẹn bẹ láàrin wọn bí wọ́n ṣe wá gbẹ̀sẹ̀ pé àìsàn náà bèrè ó dájá máa tọ́ lọ wọ́n wá wá tọ́ débi kòtò gáwé ìráyì nígbà tí wọ́n débi kòtò ní ẹ̀jẹ̀ sallallahu alaihi wasallam wọ́n wá rí pé ibẹ̀ ni ẹsẹ̀ yẹn dúró sí wọ́n ìbáyìí ni ẹsẹ̀ wọn lè tọ́ sí. ilmul kiyafa masha Allah ilmul kimọ̀gbẹ́ o ilmul kiyafa alhamdulillah tó nígbà tí wọ́n rí pé ibi báyìí lẹ́sẹ̀ wọn ni tó sí wọ́n rí pé kò tó wọn ni kò sí àkàrí pé yẹn wà ń bẹ̀ bí wọ́n rí pé wọ́n ti aláǹtakùn ti takùn yìí ó ti takùn síbẹ̀ ayé àdàbà náà sì tún yẹ yìí síbẹ̀ wọ́n wò yí pé àwọn asọ́lẹ̀ náà wọ́n yí pé ṣe rí òwò aláǹtakùn tá à ń rí aláǹtakùn ti ta lẹ́yìn síwájú kí wọ́n tó bí ànábì. lóbi sọ pé zọ́nù lè hàmáàmà. zọ́nù lè hàmáàmà wà zọ́nù lè àǹkàbùtà àlá. nígbà tí wọ́n débẹ̀ wọ́n wò wípé hàmáàmà ẹ̀yà àdàbà ní bẹ́nu kòtò ní. àwọn kan ní wípé rárá aláǹtakùn ní bẹ́nu kòtò àmọ́ kọ́ ìwé lè bá rí ìyá tì. ìbárí ìyá tì láǹtẹ̀ sójú wa láǹtẹ̀. ànábì ò
ta kankan. Al-bariyati lam tansud wa lam tahid. Wọ́n ní wiqayatullahi. Wiqayatullahi aghnat an mudaafatin. Ṣé tẹ̀rí iṣẹ́ ọlọ́wọ́n ọba òun nìkan tó lágbára jù? Àgìnà tí ó ròyìn lọ́wọ́ ánìmọ̀dọ́ àfàtì ju kéèyàn máa wọ àdìpèlé mínà dòwó yìí nínú ìwé rí. Wa annani minal utami. Àbá ẹ̀sùn kalẹ̀ kódà kéèyàn lọ sókè kó sá lọ sókè iṣẹ́ ọlọ́wọ́n ọba ju ibi tó sá lọ sí òun lè. Ọlọ́wọ́n ọba ló ṣọ́ ànábì ní òjò rí ànábì ta ló dàrú mọ́ wọn lójú. Afásìkò yìí náà bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ògo wa Ọlọ́run bá wò àwọn arógo síwájú ológun má jọ rí ògo wa pa. Ọlọ́run wọlá yí pé o fún wọn ní ti ànábì pípa má yẹ kọ́ ní tiwa náà pa. Àlùbáríkà ànábì ti jẹ́ Muhammadu. Tó bí nǹkan tó fa ejirata ànábì ṣe ni àmọ́ kí ni wá ní rísìn tí àwọn Kùráìṣì fi kọ́ tábà ànábì. Rísìn náà ni wípé Islam lè zuhuri Islam nítorí Islam ń gbalẹ̀ ní Islam hàn ní iná Islam sì ní kú. Àmọ́ kí wá àti wípé ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ lára hijira àtànàbí Muhammad ṣe tọ́ tọ́pìkì wa ìdí nìyẹn a rò wípé ká má kọ́ bẹ́ẹ̀ sínú tọ́pù sínú ọ̀rọ̀ kí a kọ́ ṣàlàyé pé kí ni nǹkan tó kọ́ ṣe kí ni o tó fa hijira. Ẹ̀kọ́ wo ní bẹ lára hijira tí Rasulu ṣe bá máa ń pè ní kulli nabiyyin lil anami fadilatun. Li kulli nabiyyin lil anami fadilatun. lil anami fadilatun. Ẹ bá ṣí ohun yẹn padà kẹ́jẹ́ kó jáde wípé li kulli nabiyyin lil anami fadilatun. Li kulli nabiyyin lil anami fadilatun. Gbogbo ànábì ayé tó wáyé Ọlọ́run bá fún lọ́lá. Ibrahim wáyé Ọlọ́run fún lọ́lá tirẹ̀. Isa wáyé Ọlọ́run fún lọ́lá tirẹ̀. Àmọ́ wajumulatuha majmu'atun li Muhammad bawi. Wajumulatuha majmu'atun li Muhammad. Àmọ́ gbogbo láwọn ànábì tó ti ṣáájú Ọlọ́run bá kó gbogbo ẹ̀jọ́ fún ànábì Muhammad ní. Sallallahu alaihi wasallam. Nínú ọlá tí ń bẹ fún ànábì Muhammad òun náà ní hijira. Hijira yìí Ọlọ́run bá kápá láti má jẹ́ kánábì orí ìnira kankan kí Ìsìlámù sì bolẹ̀. Ọlọ́run bá kápá láti má jẹ́ kánábì ṣe hijira kí gbogbo èèyàn gbà fún un. Àmọ́ Ọlọ́run fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́. Àkọ́kọ́ ẹ̀kọ́ tá a fẹ́ mú bẹ́ẹ̀ òun náà ni as-sidqu fi da'wa. As-sidqu fi da'wati. Àkọ́kọ́ ni ká máa sọ òdodo níbi pé à ń pèpè sẹ́sìn Ìsìlámù. Eléyìí ó bá wa fáwì. Gbogbo wa fà tó bá ń pèpè sínú Ìsìlámù tó ń ṣe dáwà. Kódà ó ń ṣe lórí ilẹ̀ ní àbóṣe ó ń ṣe ní orí afẹ́fẹ́. Jẹ́ káyé mọ̀ ẹ́ pẹ̀lú òdodo. Ayé máa nábì pẹ̀lú òdodo ni. Látara òdodo táyé ti fi máa nábì òun ló fà á tí wọ́n fi ń bẹ̀rù yí pé tí a bá lè lọ kúrò nílùú wa yìí tó bá tún lọ síbòmíì látara òdodo tí ń sọ ayé ó tún gbà fún. Àmọ́ òdodo dà nínú dáwà nísìn ọ̀pọ̀jù àfáà ń ṣe dáwà ní láti fi pawó sápò kí má pọ̀ níbẹ̀. Àkọ́kọ́ nǹkan tó fẹ́ kọ́ wa òun náà ni àsídìkù òdodo. Ayé máa nábì sí olódodo ni wọ́n wá ṣe kí ni wọ́n ṣàwọn àkọ́kọ́ fi tánìṣì ìmẹ̀jẹ̀ lọ́lọ́run ò gbà fún wọn. Tí wọ́n náà bá ti dúró lórí òdodo kò sẹ́ni tó lè tánìṣì ìmẹ̀jẹ̀ Ọlọ́run nígbà fún. Ìwọ kan náà lóòdodo pẹ̀lú ìyàwó ẹ ọdún tuntun la túbọ̀ yìí má bá jákujàku tó ń bá bọ̀ má tún kọ̀ntínẹ̀ lọ́dún tuntun táwọ̀ yìí. Ìwọ náà ṣe hijira
kúrò níbi ìwà abú ṣe hijira kúrò níbi ìfìyà jẹyàwó rẹ ìwọ ìyàwó náà ṣe hijira kúrò níbi ìmá ṣe ṣìnà káàkiri àti ìmá jẹjẹ ọkọ rẹ ṣe hijira kúrò ń bẹ rìn kúrò ń bẹ kí wọn náà bó sínú wà dáadáa. ẹja ṣe hijira wa kúrò nínú ẹ̀ṣẹ̀ lọ síbi ìtúbà. ẹ ṣeun ṣe hijira kúrò nínú ẹ̀ṣẹ̀ kó lọ síbi ìtúbà irú tó pa náà tó Ànábì Muhammad nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú hijira rẹ̀ ní pé ó lòdòdó ni òdodo tó ní Ọlọ́run bá fi gbé. ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tí ń bẹ nínú hijira àtàwákùlù wàlẹ̀ èyí tí máa dùn aláàláyé ìgbára lọ́lọ́run ọba àti ìfẹ̀yìntì Ọlọ́run bẹ́ẹ̀ bá gbára lọ́lọ́run ọba Ọlọ́run ọba ò máa tó ni bẹ́ẹ̀ bá fẹ̀yìntì Ọlọ́run ọba ò ní tì í dànù Ànábì wa Muhammadu ó gbára lọ́lọ́run ọba ò ṣe jẹ́ kí èrò gbà wọn ọ̀tá kó ṣẹlẹ̀ lórí bí wọn náà ò bá fẹ́ kí èrò gbà wọn ọ̀tá ṣẹlẹ̀ wọn náà lórí dákun lọ gbára lọ́lọ́run. ẹni wọ́n máa yatawakkal ala Allahi fahuwa hasbuh ẹni bá gbára lọ́lọ́run ọba tó. ìwà fà tó tún ní kẹ̀mí nínú kọ̀rọ̀ lẹ́yìn ìtẹ̀síbà tó ń takò sí. ṣe hijira kúrò ń bẹ̀ látòní lọ ṣe hijira kúrò ń bẹ̀ kó lọ sọ́dọ̀ Ọlọ́run ọba. ìwọ tó wà nínú ẹgbẹ́ burúkú ṣe hijira kúrò ń bẹ̀ rìn kúrò ń bẹ̀ mọ́fù kúrò ń bẹ̀ gbé gbogbo ara rẹ kúrò ń bẹ̀ kó gbé lọ sọ́dọ̀ Ọlọ́run ọba. Ànábì náà nǹkan tó yẹ ká Ànábì délẹ̀ lérí ni wípé Ànábì ṣe hijira kúrò ní gbogbo Ànábì ṣe hijira ni hijira Ànábì ṣe. báyà bí o bá gbá Ọlọ́run ọba ni kò ní délẹ̀ lórí tó nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú hijira ni pé atawakkul ala Allah. ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni atẹ́sílímù liqadarillahi ẹjẹ́ gbà fún kádàrá Ọlọ́run ọba káyé sáré kéré ẹjẹ́ gbà fún kádàrá Ọlọ́run ọba káyé jẹjẹkújẹ ẹjẹ́ gbà fún kádàrá Ọlọ́run ọba nítorí jíjẹ nítorí mímu káwá máa bọ ọmọlúwàbí tẹlòmíì jẹ ẹyẹ búlọ́ọ̀gì àwọn èèyàn mọ́. ẹgbẹ́ kádàrá Ọlọ́run kó má bàa gbà kúdúrú ẹni tó bá gbà fún kádàrá Ọlọ́run ó padà gbà kúdúrú ni. ẹni ò gbà fún kádàrá Ọlọ́run yóò gbà kúdúrú ni nígbà tí Ànábì gbà fún kádàrá Ọlọ́run ọba Ànábì kúrò Mákà nígbà tí wọ́n fúnlẹ̀ mọ́ láti tàrà wípé gbà fún kádàrá Ọlọ́run ọba ni kò wá sí eré ta lè sá á padà gúnlẹ̀ sí ẹ̀kúlé kádàrá náà ni nítorí qadarullahi nafidhun la mahalla lahu kádàrá Ọlọ́run ọba ó ṣe kò sí ète ta lè dá. Hijira yìí ń kọ́ wa wípé ká gba kádàrá ká ṣọ́rẹ́ sá ìwọ ìyá lásán látò kí ló ń wá lọ ṣọ́ọ̀ṣì ìwọ mùsùlùmí kí ló ń wá lọ lé babaláwo ó ṣe ṣàdúrà kó dúró tọlọ́run ọba. Gbogbo àwa tí àwa jẹ́ mùsùlùmí tá a dúró tọlọ́run tá a ń ṣe bọ àwa tá a jẹ́ mùsùlùmí tá a ń lọ ṣọ́ọ̀ṣì àwa tá a jẹ́ mùsùlùmí tá a ń ṣe kíni tá a ń lọlé babaláwo mo wá ń rọ̀ wá lónìí ẹ jẹ́ káwa náà ṣe hijira bá náà ṣe hijira ká lè délẹ̀ lógo. báwo láti ṣe hijira náà òun náà ní wípé ká fi gbogbo nǹkan aburú tá à ń ṣe wọn ni lílọ àìdúró tó lọ́ọ̀ bá wọn ni ká filẹ̀ ká ṣe kíni ká gbà fún kádàrá wa ká mọ̀ wípé tá a bá rí jẹ lónìí Ọlọ́run ni bá rí jẹ Ọlọ́run ni because bẹ́yìn ọba gba kádàrá o yóò gbà kodoro. ẹlẹ́ẹ̀kẹ́ nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú hijira alẹ́ amẹ́lú wàzí kọ́tù fil nasri. òun náà ní wípé ká léwu gbà wípé bó ti léwu kó lè tó ọjọ́ tí ìrọ̀rùn dé bọ̀. Inna ba'dal usri yusra. Ká mọ̀ wípé kò ní máa le lọ títí ìbànújẹ́ tó bá bá wa
kò ní máa bẹ lọ títí ìdúró tá a bá rí náà kò ní máa lọ títí ṣèbá nábì rí ìbànújẹ́ ló fi ìbànújẹ́ kúrò ńlé tó gbà lọ pàdé ìdùnnú. ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ ọmọ náà ni ádámù láàánì ìdá tahdiyat nígbà tí a bá ní ẹni ìṣòro abẹ́ni challenges ẹ má jẹ́ àmà ṣe pé fi èpè sílẹ̀ ṣe é jíra kúrò níbi èpè lọ síbi àdúrà. Ìwọ ìyá tó ń ṣépè fọmọ ẹ ìwọ bàbá tó ń ṣépè fọmọ ẹ nítorí ó hùwà tí ò dáa kan ṣé o mọ̀ wípé ọmọ rẹ tó hùwà tí ò dáa lẹ́nu ó lè padà hùwà tó dáa lọ́la. Tó o bá ti fi lè ṣépè fún tó o fi pè ba ìrìnàjò ẹ̀ jẹ́ ìwọ náà ló jìyà because wọ́n máa ní wọ́n fẹ́ ra aṣọ ládùúgbò nísìnyí wọ́n fẹ́ ra aṣọ ẹgbẹ́ tí wọ́n náà ní ọmọ bèrè pé kó ra aṣọ ẹgbẹ́ fún ẹ. Wọ́n máa pa ẹran ọdún ò ní ọmọ pa ẹran ọdún fún ẹ. Wọ́n máa rán ọmọ máa rán ìyá rẹ̀ lọ Mẹ́kà ò ní ọmọ rán ẹ lọ sí Mẹ́kà. Ọmọ máa gbé àwọn ìyá àwọn òbí rẹ̀ lọ London á máa gbé wọn tí wọ́n kò ní ọmọ ṣe fún ẹ látara ipò ti bèbè bá yé jẹ́. Má ṣe pé lára ẹ̀kọ́ tó fẹ́ kọ́ lára ẹ̀ jíra nìyẹn kánà Nabi Muhammad sallallahu alaihi wasallam ká ní pé ìgbà tó fẹ́ jáde kúrò ní Mẹ́kà ó mú ìpínlẹ̀ Mẹ́kà ní Mẹ́kà wà ní dìgòdù lónìí. Ìwọ náà ká ló ṣépè fọ́mọ rẹ ni ó ti máa fi yan gan. Ká ló ṣépè fọ́kọ rẹ ni ó ti máa fi yan gan. Èpè ló bà ayé jẹ́. Èpè náà ló fà èpè tó ń ṣẹ́ fọ́mọ rẹ ló padà sí ẹ lórí ló fi ní lọ síwájú láti jọ yìí. Fi jíra yìí fi tún àníyàn rẹ ṣe fi tún ìṣesí rẹ ṣe má ṣe pé màmá dìyà ẹlẹgbẹ. Àní nígbà tá Ànábì fẹ́ kúrò ní Mákà Ànábì ní pé wallahi innaka aridullahi ó ní ìwọ Mákà ilẹ̀ Ọlọ́run ọba ní ẹ̀ẹ́dẹ́kun lẹ́nu ṣé Mákà wá jẹ́ ilẹ̀ Ọlọ́run ọba àbí kò jẹ́ ilẹ̀ Ọlọ́run ọba. Ó ní wa ahabu aridillahi ilallahi gbogbo ilẹ̀ ní tọ́lọ́wọ́n ọba àmọ́ nínú ìtì ilẹ̀ tọ́lọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí jù Mákà jẹ́ kan bẹ́ẹ̀. Ó ní walaula anni ukhrijtu minka ma kharajtu tí ó bá ṣe wípé wọ́n lé mi kó lọ ní orí rẹ̀ ilẹ̀ Mákà ní mi bá ti má kúrò bẹ́ẹ̀. Ànábì ò ṣe pé ká ní Ànábì ṣe pé ni Mákà ò ní di nǹkan tí ìyàwó ń dáwọ́ pé ńlọ Mákà. Ẹ dákun bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ájì lónìí kí ló máa ní kó ṣe ó lọ Mákà wọn ní sọ pé lọ sí Nàìjíríà wọn. Èpè tá Ànábì ò ṣẹ́ lọ Ànábì padà ń jèrè ẹ̀ yìí. Ìwọ náà má ṣe pé fọmọ náà. Kí ni mo wí? Má ṣe pé fọmọ rẹ mọ́. Ẹlẹ́ẹ̀kẹfà nínú ẹ̀kọ́ tá a kọ́ nínú hijira ọmọ náà ni Ànábì Muhammad nígbà tí hijira fẹ́ bẹ̀rẹ̀ tọ́lọ̀ ń bá láṣẹ zannul hamama wa zannul ankabut ala ghayril bariyati lam tasud wa lam tahumi ghayril bariyati lam tasud wa lam tahumi. Ẹ̀kọ́ tí ń sọ tá a fi dẹ́gbẹ̀rẹ̀ fún wa lónìí òun náà ní wípé Ànábì Muhammad kò fi àwọn sàábẹ̀ rẹ̀ lẹ̀ nígbà tó lọ ní bóyá lọ́ọ̀rìn ó wọlé ó lọ pe Abubakar wọ́n tó rìn ní lẹ́yìn tó túmọ̀ sí pé Ànábì ka àwọn ọmọlẹ́yìn rẹ̀ kún ìwọ náà fà tí àwọn ẹgbẹ̀ẹ̀gbẹ̀ wọ́n yẹn tẹ̀lé lẹ́yìn ká tí wọ́n náà kún wọ́n tí wọ́n má tiẹ̀. Nínú ìwà tá a bá lára Aláàjì Àgbà nìyẹn Aláàjì Àgbà máa ro tọmọ kí wọ́n má tiẹ̀. Débi dé ọ̀dọ̀ bàbá Aláàjì Àgbà lábẹ́òkúta ní iná bàbá Mufti Àgbà lábẹ́òkúta mọ́sọ̀bá lóògùn àwọn náà máa ń ro tọmọ lọ́wọ́ má ti wọ́n ni. Ìwọ náà má yà aládàá lọ́kàn jẹ nínú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lára hijira nìyẹn má yà aládàá lọ́kàn jẹ àwọn ẹni tí ń bẹ lábẹ́ rẹ bí wọn náà bá ṣe ń mọ ìlọ́wọ́ lọ sẹ́nu dákun jẹ́ káwọn náà máa rí kankan jẹ. Má ṣe àfẹ̀mí kórélé mi ní kórétọ̀ mi ní ọmọ ẹ̀yìn rẹ jọ́ jèrè rẹ ṣe dá. Jẹ́ káwọn ọmọ ẹ̀yìn rẹ jèrè rẹ kọ́lọ̀ dákun bá wa kẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ibi tí àbádé lónìí náà láfi kọ́ di ọ̀sẹ̀ tí ń bọ̀. My Naija
ọlọ́run dákun má dàrú o. Àmín. Ìgbésí ayé rẹ̀ ọlọ́run dákun má dàrú. Àmín. Gbogbo ata ń gbaná ìgbésí ayé wa ọlọ́run dákun má dàrú. Àmín. Alùbáríkà náà ti jẹ́ Muhammadu. Àbá ẹ̀ ìwé ìkàkàkà mi ṣàdúrà. ولولا الأمين ما سعدت رجال Ọlọ́run ọba wọlé náà Muhammad oyin olúkálukú ọmọ jòjò ibú. لا عرف Alùbáríkà la hawla. لا أل ولا الحرام Wọ́n retí kankan. الله Ìjìrà náà Muhammad. صلى الله عليه وسلم Àfàṣàwòmí lọ́jọ́ táwọn fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Àwọn ní bí wọ́n ṣe bá nábì sí ìlú Mẹ́kàrẹ́ ó sì tún kú síbẹ̀. Ara yìí ẹ wá bá mi gbọ́ lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́mánì ni wọ́n bí Muhammad. Àwọn igi wọ́n tẹríba, àwọn èèyàn wọ́n tẹríba, àlùjánu wọ́n tẹríba wípé àti bí Muhammad wá Rasulullah Mákà ló dàgbà sí tí wá ìfidé lẹ́yìn tó mọ̀ sí pé ànábì ń dàgbà sí Mákà nígbà tí ìránṣẹ́ dé pé ká ànábì lọ kókó Mákà ó kúrò Mákà. Ọwọ́ akọrin kí ànábì wípé ẹ mà ní Allah 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 Allah. Ayo alima bi usufina kitabili